ẹ̀yin ọmọ kóòtù òjíire ilẹ̀ yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí àwọn ọmọ gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n mà tún jí another release video jáde o tó jẹ́ wípé the same principal yìí ó ti jáde ó ti sọ̀rọ̀ ẹ jáde kẹ́ ẹ bá gbọ́ ẹ káàbọ̀ sórí ètò wa o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bẹ́ẹ̀ ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́. Ileodua ilẹ̀ àbínibí wa àwọn agbésùnmọ̀mí wọ́n mà tún ti ju press video another release tí principal tún ṣẹ̀ṣẹ̀ ṣe síta o ẹgbọ́n tí principal yẹn sọ ọmọ yorùbá ṣé ẹ rí pé kínní ó fẹ́ máa dàbí setup ká sọ pé ó fẹ́ máa dàbí wípé bóyá ká sọ pé wọ́n lo arábìnrin yẹn ni mí blame wọn lójú ìbọn ẹni tó bá gbébọn sí lórí máa sọ̀rọ̀ ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ ẹgbọ́n tí wúmà yìí sọ ẹ wá gbọ́n tí ìyá principal yìí tó sọ jáde nínú fídíò yìí fún gbogbo ọmọ nàìjíríà pátápátá ẹ gbọ́ o ìyá principal ní ṣe ló wá dàbí pé àwọn túbọ̀ ń pẹ́ sí nínú bíbá yìí pé wọ́n ti lo ọjọ́ mẹ́fàdínlọ́gbọ̀n ìyẹn 24 days sí i ó tún wá sọ ó ní àwọn ọmọ nàìjíríà ti wá tèkì ìṣòro wọn ẹ ti tèkì ẹ̀ for fun bíi wípé ẹ̀kọ́ fẹ̀mí àwọn tàfàlà ní inú igbó ni ìyá principal wá ṣàlàyé kínní kan ó ní àwọn ohun tí àwọn agbésùnmọ̀mí béèrè lákọ̀ọ́kọ́ yẹn tí àwọn ọmọ yorùbá sọ pé ń tó béèrè nìyẹn tí gbogbo ọmọ nàìjíríà pariwo pé ṣàríà lọ lọ́ fẹ́ béèrè tẹ́ ẹ̀ bá gbàgbé ṣe mọ̀ pé wọ́n béèrè bíi oríṣìí nǹkan 4 sí 5 àkọ́kọ́ wọ́n ní àwọn fẹ́ kí wọ́n release àwọn ọ̀gá àwọn tí ó wà ní àhámọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn nídìí 1 billion naira pẹ̀lú ọkọ̀ hilux méjì lẹ́yìn náà ni wọ́n ti sọ pé wọ́n nídìí láti jẹ́ kí Yorùbá implement ṣàríà lọ nílẹ̀ ọ̀yọ́ náà arábìnrin yẹn ti jáde o ó ní gbogbo nǹkan yẹn ó ní àhesọ ọ̀rọ̀ lásán ni ṣe é gbọ́ níwájú ìbọn mi blame arábìnrin yìí nítorí ohun tí wọ́n bá fọn fún fèrè ní fèrè ẹ̀ máa fọn síta tó túmọ̀ sí wípé arábìnrin yẹn ní pé gbogbo nǹkan tán béèrè yìí ó ní irọ́ ni àwọn èèyàn sọ ó ní wọn ò béèrè 1 billion ó ní wọn ò béèrè ṣàríà lọ ó tún wá tẹ̀síwájú ó ní wọn ò béèrè ọkọ̀ ó ní nǹkan kan tí wọ́n ń béèrè ni pé àwọn èèyàn wọn tó wà ní àhámọ́ ni kí wọ́n fi sílẹ̀ ó ní nǹkan tí wọ́n ń béèrè nìyẹn bẹ́ẹ̀ the same woman yìí náà ló jáde nínú fídíò àkọ́kọ́ tó sọ wípé àwọn nǹkan tí wọ́n béèrè kí ìjọba meet up demand now wọ́n ti sọ pé wọn ò béèrè gbogbo ẹ̀ mọ́ pé ẹ̀yà kan péré ló ń béèrè pé kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ release àwọn olórí wọn tó mú sáhámọ́ ìyá principal wa tẹ̀síwájú ó ní ṣe rí gbogbo tó béèrè yìí ó ní ṣe ló dàbí pé wọ́n túbọ̀ ń dákún ìṣòro fún àwọn nínú igbó ni wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni ó ní àwọn agbésùnmọ̀mí yóò béèrè àwọn nǹkan kan tó yẹn wípé ṣe rí gbogbo bí wọ́n ṣe ń gbé àhesọ ọ̀rọ̀ káàkiri yẹn wípé bẹ́ẹ̀ ni ìyà wọn ṣe ń pọ̀ sí nínú igbó ẹ wá mọ̀ ṣe ló wá dàbí pé wọ́n ń sọ ọ̀rọ̀ sí ìyá yẹn lẹ́nu ni torí gbà tí ìyá yẹn máa sọ̀rọ̀ ó ní àwọn ti wà nínú igbó sìn ó ní wọn ò fipá mú àwọn káwọn ṣe ẹ̀sìn mùsùlùmí wọn o ìyẹn ni ẹni ẹlẹ́ẹ̀kejì ni wípé wọn ò ṣe àwọn báṣubàṣu ṣùgbọ́n gbogbo wa náà la rí bí wọ́n ṣe ṣe àwọn ọmọ kéékèèké tí wọ́n ń jọ́ rọ́bà sí wọn lára ọmọ tó kú nù wọn láìpẹ́ gbogbo wa náà la rí bí wọ́n ṣe ṣe ṣùgbọ́n ó ṣe wá jẹ́ pé ìyá wa jáde sí i ó tún yí ẹnu padà ó ní wọn ò béèrè fún ṣàríà lọ mọ́ o nílẹ̀ yorùbá ó ní tí wọ́n béèrè fún ni wípé kí wọ́n fi àwọn ènìyàn wọn lẹ̀ gbogbo 1 billion tó ló ń béèrè yẹn wọ́n ní irọ́ ni o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ tún ti gbọ́ mo ní kí n tún sáré gbé yín débẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti pe Nfe.Ribadu lẹ́jọ́ o bẹ́ẹ̀ ni àwọn National Assembly wọ́n ti pe Nfe.Ribadu lẹ́jọ́ ìyẹn NSA chairman òun nìkan tí wọ́n kọ òun àti service chief lórí gbogbo ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ tó tún wá di tó tún jí àwọn ọmọléèwé gbé bẹ́ẹ̀ ni
àwọn aṣòfin wọ́n ti pe ìyẹn NSA chairman arákùnrin Nfe.Ribadu pẹ̀lú Nation Service Chiefs pé kí wọ́n wá jẹ́jọ́ kí wọ́n wá sọ tẹnu wọn lórí rògbòdìyàn tó ń lọ nínú ìlú. Bẹ́ẹ̀ àwọn aṣòfin wọ́n ti padà pè lẹ́jọ́. Wọ́n ní látàrí gbogbo bí wọ́n ṣe ń jí àwọn ọmọ gbé pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí ṣe ń wọ orílẹ̀-èdè Nàìjíríà. A dẹ̀ sọ pé a ní àwọn ẹlẹ́ṣọ́ ààbò débi pé ìṣẹ̀lẹ̀ tó tún wá ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ pẹ̀lú ti Borno níbi tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gbé. Èyí ló fa tó fi wò pé Nfe.Ribadu Bobby wá sọ ohun tó mọ̀. Ṣé ẹ mọ̀ pé ní ọjọ́ Children Day bàbá Tinubu jáde wọ́n sọ̀rọ̀. Wọ́n ní ètò ìṣèjọba wọn ṣiṣẹ́ gidigidi lórí bí wọ́n ṣe máa gba àwọn ọmọ náà jáde títí dìsín àìtí ìrẹ́jẹ àìtí ìrómìnira. Now wọ́n ti wá torí Nfe.Ribadu wọ́n ti torí ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Mo sure pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni o. Oyè tó kan aráwo ó ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ̀ Gúnmi náà nítorí ó jẹ́ kí wọ́n challenge Gúnmi gangan nítorí òun gan máa lọ́wọ́ ń bẹ̀. Ṣé ló wá dàbí wípé àwọn kábínẹ̀tì tí bàbá Tinubu gbé tira ni o. Ó dàbí pé òun ni wọn ò jẹ́ kí iṣẹ́ bàbá Tinubu yọ àbí kí ni ká wí. Ṣé ló dàbí ẹdìyẹ bàbá Tinubu làágùn. Ìyá àwọn wèrè ni ò jẹ́ kó mọ̀. Ìyá àwọn kàbáàsì tí wọ́n kọ̀ tí wọ́n wò pé gbogbo nǹkan làwọn máa fi ba ètò ìṣèjọba bàbá Tinubu jẹ́. Àwọn ni o. Àwọn ni wọ́n ń fúngun mọ́ ètò ìṣèjọba bàbá Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé nílẹ̀ Yorùbá lọ́yọ̀ọ́ yìí oríṣiríṣi protest ló ti lọ. Kódà àwọn ẹgbẹ́ olùkọ́ wọ́n ṣe ìfẹ̀hónúhàn. Àwọn ilẹ̀ ìlú Ìbàdàn àwọn náà ṣe ìfẹ̀hónúhàn tiwọn lórí pé kí wọ́n dá àwọn ọmọ wa padà. Bẹ́ẹ̀ ó ti lé ní ọjọ́ 25 tí àwọn aráabí ti wà ní àhámọ́ tó wà ní àhámọ́ tí wọn ò tí ì jáde. Kódà àìtí mọ ibi tí wọ́n mórí ọ̀rọ̀ náà lọ. Bẹ́ẹ̀ bàbá Tinubu bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Nfe.Ribadu yìí. Ẹ dákun ẹ má gbàgbé Muftiu ti Ìwó. Tó bá ṣeé ṣe ẹ mú Muftiu Ìwó ẹ mú jókòó kẹ́ ẹ ṣe ìwádìí lórí òun náà kóun náà wá jẹ́jọ́. Bákan náà ẹ mú Olúwo náà nítorí àwọn eléyìí gangan làwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ń kó ilẹ̀ Yorùbá sí ìṣòro tí wọ́n mú ìṣòro wọnú ilẹ̀ wa. Ẹgbẹ́ èèyàn mi báwo la ṣe rí sí ìgbésẹ̀ tí àwọn aṣòfin ṣe rèé o lórí wípé wọ́n gbọ́dọ̀ wádìí bí àwọn ọmọ náà ṣe lọ. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìyá principal ti ṣe fídíò pé nǹkan ẹ̀yọ̀ kan ni àwọn ará bíi béèrè. Nǹkan ẹ̀yọ̀ kan tó béèrè ju wípé kí wọ́n fi olórí wọn sílẹ̀. Wọ́n ní kò sógun ṣàríà lọ ní nǹkan tó béèrè o. Wọ́n ní wọn ò fẹ́ ṣàríà lọ nílẹ̀ Yorùbá. Bákan náà wọ́n tún sọ pé gbogbo owó 1 billion tí wọ́n béèrè yẹ màmá principal ní irọ́ o. Wọ́n ní irọ́ tó jìnnà sóòótọ́ ni. Fún díẹ̀ yìí ẹ̀yin èèyàn wa àárín jù báyìí lọ lórí ètò wa o nítorí wípé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé. A máa fèyí ṣe ìdágbére. Ẹ bá wa wo subscribe buttons. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú subscribe buttons. Ẹ gbọ́wọ́lé. Ẹ wá ṣàánú wa pẹ̀lú likes. Ẹ tẹ̀ sójú ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ bá wa kọ́mẹ̀ǹtì láfi kí n pé Ileodua gbè wá o kò ní gbọ̀dàlẹ̀. Ó dàbọ̀.